bibire kò ṣe fowó rà. But they don't like. Stay mama, stay mama, stay mama. 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 I love to slay, I wanna slay. No one can stop me being a slay mama. I love to slay, I wanna slay. No one can stop me being a slay mama. Kinte jẹun, kin shati slay. Kinte we, kin shati slay. Ohun tó wù ní ìpọlọrọ ẹni. Ẹ̀yin kọ́lẹ̀ ó sọ fún mi pẹ́jà níbẹ̀ nínú sardine. Na my slay, no be your slay. Waterbed kì í ṣe bùsùn ẹja. Àní tipẹ́tipẹ́ wà láì mo ti já. Cause I'm beautiful o, ẹ jẹ́ kí n slay. Stay mama, stay mama, stay mama. Stay mama, mama, stay mama, stay mama. Stay mama, stay mama, stay mama, stay mama. Stay mama, stay mama. Ọ̀dẹ̀lẹ̀ like, ẹ bá rọ ọmọ tó slay, ẹ máa complain. Guy, na by choice o, uncle na by choice o, brother na by choice o, guy na by choice o. Báyìí bá yóò yẹ ká máa báyìí náà, ebi tá a di mi kó tó tá a sí mi náà, wà lóde tó fẹ́ jẹ́ ju mi náà. Everybody try to wait, náà tó lè ṣe any my way, because I was born to stay. For the very first time, all I thought you go in the bed before me. Ṣé ká ní pé ọ̀rọ̀ tí mo bá sọ lánàá yẹn wọ lára ni? Oh, I get your language. Love language. I check pé for the first time in the last 6 months, my check breakfast. Bí a ti ṣe running breakfast on baby. Right on. Hello people. Good morning. Èyàn mi ní sórí Snapchat. Yeah. Mo ṣe jí dáhùn ilé iṣẹ́ kí mo beautiful, mo fine, mo dùn rí lọ́mọ obìnrin. Kò easy now. Ṣé wọ́n lè believe pé ọmọ méjì ti jábọ́ lára mi báyìí? Ẹ̀yin tèmi, ẹ̀yin fans mi. Ó dà kó fẹ́rẹ̀ mi díẹ̀ láàárọ̀ ni. Mi kàn tí ẹ mọ̀ kan tí máa ṣe lẹ́yìn. Mo kí n máa wà okay. This is my natural look. No makeup, no filter. Yeah, I'm slaying. Yes. I love you all. Yeah. So, darling. Ẹ tún ti bẹ̀rẹ̀ láàrin àmì. Ẹ tún ti bẹ̀rẹ̀ láti máa di fóònù káàkiri very in the morning. Why don't you buy? Why don't you feel responsible at all? Yes, look at you. 7:30 in the morning, o ti di fóònù, o ti ń ṣe live video. Fóònù mi ni now. Mobile phone náà pè, so anywhere téèyàn bá wà ó máa wà lọ́wọ́ èèyàn. I don't care. I don't care. Kò kàn mí. Whatever tó bá máa ṣe kò kàn mí. Just look at you. Everywhere. Inú ilé ẹ̀ dọ̀tí. O gbálẹ̀, o clean ilé. O jókòó sórí fóònù. Àwọn èèyàn bíi tiẹ̀ máa gbé fóònù pẹ̀lú ẹ̀ náà ni, àbí? Àwọn ọmọ wa ní mẹ́ o ò jí wọn. O bẹ̀rẹ̀ wọn fún school ní 7:30 láàárọ̀ kùtùkùtù. Room àwọn ọmọ obìnrin sìn diaper everywhere. Yẹn dọ̀tí. Mo ṣọ́ọ̀bù kitchen náà táwọn obìnrin sìn ó máa dọ̀tí. Mi ò ṣáà láìkẹ́ mobile phone ni now. Ibi tí wọ́n bá wà lè wọ́n máa mú dání ọmọ ibo. Tàbádẹ́ mọ̀ ní ká sọ̀rọ̀. Ẹni jáwí. Àforí phone all the time.
Anyways, ṣé oúnjẹ wà láàárọ̀ yìí? Ó máa jẹun but tí n bá dé ọ́fíìsì máa try láti arrange nǹkan fún ẹ. Máa rán àwọn ọmọ yẹn kan lọ get oúnjẹ fún ẹ. Á dẹ̀ máa disturb èèyàn gbogbo àwọn ẹgbẹ́ mi gbogbo wọn máa ń slay ni tóyàn bá ti fẹ́ ṣe afẹ́ máa deprive èèyàn mi ò ṣáà láìkẹ́ báwọn òṣèré ṣe máa ń bí ègbà ìná o ò lè dí mi lọ́wọ́ èmi máa slay ni kò sí nǹkan tó lè ṣe sí o ti fẹ́ mi ná àjọ máa bára wa kú ni o ò ní choice bó ṣe wà yẹn o ò ní choice jọ. lẹ́yìn tèmi àwọn ọmọdé àwọn ọlọ́mọ ilé ìsìn ìgbà ìgbà. No one can stop me being a slave, mama. I love to slay. I want to slay. Hello. Yeah, thank you. I'm beautiful. King Shotty slay. Tó ń ní ìpọlọ́rọ̀ ẹni. Ẹ̀yin kálẹ̀ ó sọ fún mi pẹ́jà níbẹ̀ nínú sardine. Na my slay. No be your slave. What a bed, the teacher to weather. Supervisor. Me were impressed at all. You've been the acting manager for 2 months now. Could I see the méjì tí a ṣe ti confirm as a manager? Bí ó ṣe pé mi ò rí nǹkan tí mo náà expect látọwọ́ ẹ̀. How will you feel tí n bá lọ gbéyàn wá láti wá manage company tí mo gbá gbélé lórí? So, I need you to perform. I need action. I want to see changes. Ṣé tí àwọn ilé bá ṣe nǹkan kan orí ẹni máa dalẹ̀ tó bá ṣe tó bá dáa ìwọ ló máa gborí yẹn tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó ìwọ ni wàá gba ìdálẹ́bi ẹ̀. You guys need to work as a team. Thank you so very much, sir. Let me first appreciate your belief in me as acting manager of this reputable establishment. And more assure you, sir, any regret action towards the show. Okay. I want changes, like I said. Changes. In the absence of nothing. Thank you, boss. Alright. You can wait. Okay, sir. Are you sure you're okay, sir? Fine. Jemo, to the album. No, sir. Won't see them. Èmi ò wá kó. Ṣé kò yẹ kí àwọn ọ̀gá ti dé? Odidi ending company. Ẹ wò, bí ó ṣe ti dé yẹn gangan ló dá. Ẹ mọ̀ pé ká ló ti dé ni ẹ̀mí wá ti fẹ́ bọ̀. Ẹ wò, ẹ filẹ̀ ọ̀tọ̀ ni. Madam lọ́kọ. Ọ̀gá níyàwó. So to get fun. Ìmọ̀ pé wọn náà máa sọ bẹ́ẹ̀. Bí gbogbo obìnrin tèmi máa rí láyé kò sí kankan tí ò kí ń support ọkọ wọn nù àfi madam wa. Mo tún gbọ́ pé madam ò kí ń ṣiṣẹ́ kankan lé o. Jẹ́ tuntun sáwà, wàá máa lólè wọn dáadáa. Sir, ọ̀gá ṣé kò sí sir? No. Are you sure? Oúnjẹ ńkọ́? Ṣé ti jẹun?
Should I get you what to eat, sir? Okay. Cool and more, baby. Alright. Can you first supplies Ghana? What's it taking, sir? We'll take it with Larry. Then tomato no see factory jacking. Alright. See factory manager. Okay, sir. Now we get on. Okay. Flash me one there. Alright. But, are you sure you're fine? Okay. Ìjọba mi mú 500 naira nínú bag mi. Kó ra a pack of bottled water. Kó bá mi gbé sínú ọ́fíìsì ọ̀gá. Ayé le o. Ọmọ yìí iṣẹ́ ló máa pa. Ọmọ ọ̀dọ̀ ló wá ṣe lè báyìí. I don't know. Àánú Tífẹ́ ló máa ń ṣe mí. Ó dé tàyí tí dé ẹ̀sìn. Ọ̀gá tó ti ń rán Tífẹ́ lóúnjẹ. Ṣé kò yẹ kí madam ṣe breakfast fọ́kọ ẹ̀ nílé? Ó ga o. Ó máa fi iṣẹ́ pọmọ ìṣá. Iṣẹ́ tó gbà ní kí n tèmi. Ṣé toró dẹ̀ wá ṣe bíyè kán wá fi iṣẹ́ ṣe léṣe? Ó lọ ṣe mọ̀. Obìnrin. Ẹni pé kan tó bá yín sọ látàárọ̀ ni wọ́n ní kan tẹ bá wa ní kẹ́ face. Ìsìlàpẹ̀ ti ríṣẹ́ ń bò mí. Ọ̀gá manager, Àǹgẹ̀, àwọn ló fẹ́ máa fi kọ́rọ̀ sọ nínú ọ́fíìsì yìí. Òun wá promotion. Wọ́n dẹ̀ ní fún ẹ. Ok, ṣé ti gbórin ẹ? À ń bá sọ o. Èdègbà. Ó fẹ́ dọ̀gá ni. Ìṣòkò pẹ̀lú ọwọ́ promotion. Ṣòkòtò ẹ̀ kálẹ̀lúyà lókè. Orí tó ń lóògùn. Alẹ́ gan ń lò. Tó tẹ̀lé dé rí lálẹ́ ni. Ó sún mi o. Aṣọ wọn fẹ́ wọ̀. I love to slay, I wanna slay. No one can stop me being a slay, mama. I love to slay, I wanna slay. No one can stop me being a slay, mama. Kinte jẹun, kin shati slay. Kinte wẹ̀, kin shati slay. Ohun tó ń wuni ní ìpọlọ́rọ̀ ẹni. Ẹ̀yin kọ́lẹ̀ ó sọ fún mi pẹ́jà níbẹ̀ nínú sádì. Na my slay. No be your slave, water bed kì í ṣe búùsù ẹja. Àní tipẹ́tipẹ́ wà láì mo ti já. Cause I'm beautiful o, ẹ jẹ́ kí n slay. Slay mama, slay mama, slay mama. Slay mama, mama, slay mama, slay mama. Slay mama, slay mama. Jumpsuits. No, I don't want to do jumpsuits. But then they like. Never ọmọ tó slay. Emma complain, guy na by choice o, uncle na by choice o, brother na by choice o, guy na by choice o. Bye bye yo yeah, come by now. Everybody me go to taxi me now. Lè wá o. Everybody now. Everybody get it way. Now to the stage. Ṣùgbọ́n. Ṣé ẹ ní anything else? Tífẹ́, thank you so much. Ó ṣé gan ni. Ọlọ́run ní fi pa wá náà. God bless you. You can go back to your work. All right.
ṣe mọ̀ pé sílé màmá yín ló ń sọ̀rọ̀. Èmi ti múra tán báyìí mo fẹ́ máa lọ síbi iṣẹ́ nítorí wípé iṣẹ́ lóògùn iṣẹ́. Ọmọ àbí chick ni mí o. Sule. Wambi. Gbà kó ṣiṣẹ́ ibi iṣẹ́ fún mi. Ilé ètò ìyá náà ti tó fíà. Jẹ́ kí n wo ṣe ọwọ́ ẹ̀. Ìwọ náà máa ti ń try kẹ́. Ẹ ṣe àyìn náà ló ń kọ́ wa. Ìgbà tó jójoojúmọ́ là ń yà, ó ti mọ́ra. Pẹ̀lú o ti mọṣẹ́ gan o. Yes ma. O ti mọṣẹ́. Ó dàbọ̀ o. Gba snap mi. Ìyẹn náà ti tó bá mi mú. Kí ló tàn tẹ̀lé mi? Ṣọ́run ẹ wà ní. This is my husband's office, the CEO Sheye Group of Companies. Yeah, and this is the Skin Fantasy Department. Okay, say hi to my darling. Say hi to my husband. Say hi to me. Baby. My fans, say hi to them. Okay. Show alright. Fans will do. Shut up. Ṣé ẹni ló ń kọ abóǹjó abóǹṣe òun ṣe theatre tó fi ní fans. Ṣé o mọ̀ kẹ́tẹ́ ọmọ ti jẹ́ sílé mama àwọn fans. Wait, shut up! What's your problem? What's the rubbish? Ó ti kí mi náà kàn kí lè ṣe fẹ́ kí mi pa ni àbí èwo ni kí á bò sí. Mi mọ ariwo ọ̀gá tí mo gbọ́ ló jẹ́ kí n wọ ọ́fíìsì mà ẹ má bínú. It's okay. Go back to your office. Wo ti fẹ́ tó bá ti débẹ̀ yẹn sọ fún àwọn workers ẹgbẹ́ ẹ̀ tó kù pé mo fẹ́ ní meeting pẹ̀lú yín and I'm coming right away. All right ma. Can I? Don't go. Sit down. Silly question. Èmi ò ṣáà láì bó ṣe ń disgrace me tó embarrass me lójú àwọn workers ẹ̀. What's the meaning of that? Now tell me, kí ló ṣẹlẹ̀ táwọn ọmọ mi ò tí ì tó lọ school? Kí ló máa ń ṣe àwọn teachers gan-an? This is just 11 a.m. Wọn ò tí ì bá àwọn ọmọ ní sùúrù. Ṣé wọ́n dẹ̀ máa ní sùúrù? Ṣé mo yẹ ṣe fẹ́ sọ fún ti fẹ́ǹsì kó wá lọ múra fún àwọn ọmọ yẹn nílé kókó wọn lọ sí school ni? Wọ́n ti wá ń sáré pè é. Just 11 a.m. Yes, this is 11 a.m. Wọ́n ní time lélẹ̀. Fọmọ tó ń lọ sílé ìwé. Mo mọ̀ kó rẹ̀ mí na I'm tired. I'm really tired. I'm tired. Oh. Ṣó ìmá jẹun kí rán wọn lóúnjẹ àbí ò jẹun wọn?
Manager. Tẹ́ bá ti parí iṣẹ́ tí ọkọ mi ní kẹ́ṣì, kẹ́ lọ bá mi fọ car tí mo park síta yẹn. Ẹ má bínú ma. We have a lot of work to do today ma. All our proposals kan tá fẹ́ submit ma. Kí ni yẹn fi kàn mí mẹ́? Mo ní tó bá ti parí nǹkan tọkọ mi ní kò ṣe, kò tiẹ̀ ní kó parí ẹ̀ lọ́sìnsìn kó lọ fọ car yẹn fún mi ni mo sọ fún ẹ. What rubbish. It's okay ma. Ìwọ náà ya nǹkan kí ló ń ṣe ẹ̀ ṣé o mọ fọ́tò yà mọ́ ni? Bó sí bíbá ìgbólógbó bíbá kó ya fọ́tò fún mi jọ. Bọ́lá, ó mọ bá mi lọ sí Èkó Dùmọ̀tà. Ṣé o mọ̀ ọ̀dọ̀ woman tí mo ti máa ń raṣọ yẹn? Àní kò máa snap ẹ̀ lọ́wọ́ mọ̀ pé tó bá snap ẹ̀ ọ̀nà àwí ẹ̀ òun ló máa ń fáyìn jù ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ ìwà máa snap ẹ̀ kí ló ń ṣe ẹ̀? Wọ́n bá mi lọ sí Dùmọ̀tà. Ọ̀dọ̀ woman tí mo ti máa ń raṣọ yẹn. Mo wá fún láwọn sample lace méjì kó mo lọ síbẹ̀. Bọ́lá, nǹkan tí mo rán ẹni kó ra o. Bọ́lá má ra rubbish wá fún mi o. Má ra rubbish wá bá mi níbí báyìí mẹ́ta ni mo sọ fún ẹ, má jẹ́ kí n máa pariwo tó bá dé o. Mi ò lè pariwo, mi ò lè fẹ́ fún o. Madam, wọ́n pọ̀jù látàárọ̀ ni. Tó bá pọ̀jù lọ mú gàrí mẹ́n. Kí ló ń ṣe ẹ̀wọ̀n pọ̀jù? Tó bá pọ̀jù kọ yẹn ní kó má lọ síbi tí mo rán ẹ. Lọ mú gàrí, tó bá ti mú gàrí ó máa dá gbà bí tí mo rán ẹ lọ. Jọkẹ́, ìwọ máa bá mi lọ sọ́jà. Jọkẹ́ kí ló ń ṣe ẹ̀? Mo mọ̀ ẹlẹ́ni tó yẹ pé tí máa rán lọ sọ́jà ó máa ra nǹkan gidi wá fún mi. Ẹran tó rà last time yẹn mi ò láìkẹ́, iṣẹ́ ní gbogbo ẹran yẹn rá. Ìgbà tó ṣe ó rà náà. Tó bá ti débẹ̀ ra ike ẹran, kó ra ṣàkìsí kó dẹ̀ ra bọ́ọ̀dì tí mi ò fẹ́ dọ̀ o. Jọkẹ́ mi ò fẹ́ dọ̀ o. Ẹ̀dọ̀ máa ń jẹ́ kí ẹran dúdú ni o. Omi ẹran yẹn kò ní wúlò fẹ́ because ó máa dúdú ni. Ṣó ti gbọ́ gbogbo àwọn food stuff tá lẹ̀ ní mo ti list ẹ̀ kó ra àwọn náà kó gbé kó lọ gbé bá ti fẹ́ nílé ti fẹ́ wà nílé. Ti fẹ́ ìwọ máa lọ lẹ́yìn tí ẹ̀ ṣó ti gbọ́ díẹ̀. Yes ma. Ọmọ dáadáa. Dúpẹ́. Bọ̀bọ́ tó máa ń ra ata lọ́dọ̀ ẹ̀yìn ó dẹ̀ pé wà tí ọ̀bọ yẹn bí nǹkan kan wà láàrin yín. Because àwọn ata tó máa ń tà fún àwọn ata yẹn máa ń da. Tomato yẹn máa pọ́n ròdòròdò ní báyìí. Kó ra tomato, ra tàtàṣé, kí tàtàṣé yẹn máa pọ̀. Jẹ́ kí ṣọ́ǹbọ̀ pọ̀ ju tàtàṣé lọ. Kó wá ra ròdò. Ó mọ̀ kí mo máa ń jata. Nǹkan tí mo rán ẹni kó ra ẹ má ra nǹkan tí mi ò rán yín o. Because ẹ máa jẹ́ kí èèyàn máa pariwo. Dókítà dẹ̀ ti ní kò dáa fún health mi kí n má pariwo mọ́. Ṣó ti gbọ́? Ti fẹ́. Wàá bá mi lọ lé. Wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti living room. Wàá clean ẹ̀ dáadáa, wàá mop everywhere kó clean ẹ̀ kó wá lọ sí bedroom. Bedroom yẹn bá mi fọ̀ clean ẹ̀ kó má fọwọ́ kọ́ mi jọ ya fọ́tò. Ẹ má bẹ̀rù. Ya fọ́tò fún mi. Ẹ má bẹ̀rù. Too no. Wàá clean living room yẹn, wàá bọ́ sí bedroom, wàá clean ẹ̀ dáadáa, wàá wá lọ sí toilet. Wàá bá mi fọ̀ toilet yẹn, fọ̀ dáadáa. Ṣó ti gbọ́? Tó bá ti wá ṣe yẹn tán, àwọn ọmọ mi wẹ̀ wọ́n kó bá mi kó wọn lọ sí school. Ṣó ti gbọ́ mi? But ma, ó ti tó time tó máa close ní school ma. Kò ní meaning now. Tó wọn bá bá school wọn máa bá lesson. Jẹ́ kán ṣe lesson. Tó máa ṣe lesson tán lọ kó wọn nírọ̀lẹ́ kó kó wọn padà sí. So gbogbo àwọn food stuff táwọn ilé bá rà wá látọjà kó wá dáná kó sí ọbẹ̀ sí àwọn ọbẹ̀ yẹn. Okay ma. Ó yá. Yes ma. Ẹ máa lọ kò sí nǹkan tẹ́lẹ̀ mú fún mi wọ́n jẹ́ kí n ṣe selfie fara mi. Ẹ má pẹ́ o. Nǹkan tí mo dẹ̀ rán yín ni kẹ́ra mi ò lè pariwo o. Mi ò lè pariwo o. Mi ò lè pariwo o. Madam, inú ṣe rọ mi. A ní kó mu gàrí tí ó bá rán ẹ mu gàrí kí ló ń ṣe tó ń pọ̀ jù. Bí tí mo rán ẹ fún mi. Ó gbọ́dọ̀ pẹ́ o tó bá dẹ̀ rà kúrà wá báyìí mo máa ṣe wèrè fún ẹni. Yeah, ó yá jẹ́ kí n ṣe selfie first to post. Oh, kí ló dé tí tó kẹ́ ń ba selfie mi jẹ́ báyìí kí ló ń pè mí fún? Ẹ ló tó kẹ́ kí ló ń fi o ti ba selfie mi jẹ́ náà? Anyways kí ló ṣẹlẹ̀ kí ló dé? A ní party lẹ́yìn. Oh my bad. Má bínú. Mo ti gbàgbé o bá ti pè mí lánàá. Mi ò máṣọ dání, mi ò mú gèlè dání náà. Ọkọ mi ṣe máa ní kí n má lọ party. Kí ni? Mo máa lọ jọ. Ó possible kí n láṣọ kan sínú mọ́tò. Olórin wo náà pè? Ọmọ mi, a máa ṣe wọn. Níbo? Wọ́n tó bẹ́ẹ̀ jọ. Mo ṣe selfie yẹn ni kí n tiẹ̀ kọ́kọ́ jù sí wọn. First to post. Ọmọ mi, àwọn báwo? Wọ́n tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n lẹ́nu níbẹ̀. Àwọn là ń rú ta o. Yes o. Okay, my best on later. All right then. Let me do my selfie, John.
Let me face this side. What you do? Kí ló dé? Tó fẹ́ pa wọ́n ni. Mama, stay, mama, stay, mama. Stay, mama, stay, mama, stay, mama. Stay, mama, stay, mama, stay, mama. Stay, mama, stay, mama, stay, mama. I love to slay. I wanna slay. No one can stop me being a slay, mama. I love to slay. I wanna slay. No one can stop me being a slay, mama. King Tejem, King Shot to slay. King Tewe, King Shot to slay. Àti ẹ̀gbọ́n tẹni tó ọba tẹsẹ̀ fún wọn wọlé. Èwo tún ni tiẹ̀ tó gbẹ́rù sórí. I'm tired. Ẹ̀yin babes. Ẹni ni last day mi ní ọ́fíìsì. Ọmọ mi ò ṣiṣẹ́ mọ́ mi. Tó bá ti dọ̀la, mo lọ drop resignation letter mi. I'm tired. Nítorí mi ò lè wá jẹ́ kéèyàn kan wá pa mí. Ṣé iṣẹ́ ọ́fíìsì ni mò ń ṣe ni àbí mò ń lọ sọ́jà? Mi ò lè máa lọ ṣiṣẹ́ lọ́fíìsì káwọn èèyàn máa rí mi lọ́jà náà. Kí ló máa fi sọ? Ìpè ṣọ́mọ̀dọ̀ ni mo wá ṣe ni. Torí kí ni? Abeg, I no do again. You are right. Even me. Àwọn neighbor mi rò pé mo live fake life ni. Every time I dress up, my name lọ sọ office. Ọjà náà ti máa rí mi up and down. Ó sún mi o. Ara nǹkan tá à ń sọ nìyẹn. So kí ló wá rí ṣe sí? Babe, mo understand ni. Bó sùúrù náà la máa ní. Sùúrù tá ti ní bọ̀, kò tó èyí tá máa ní mọ̀. Àti pé iṣẹ́ mélòó lẹ́yìn rí ń tàn sí. You're right there, because kò sí company tó lè sọ salary táwọn people ń fún wọn. Hello, salary my food. So torí salary kí wá para mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Èmi ò ṣe gbogbo yẹn mọ́. Boyfriend mi carry gan. Ẹ mọ̀ boyfriend mi ni ó gbé dání bàjẹ́. Èmi ni mo kàn wò pé kí kò máa ṣiṣẹ́ kí má di liability sí lọ́rùn. So ìtorí ẹ̀ máa ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. Ọlọ́run má jẹ́ kó tí ẹ gbọ́dọ̀ mọ̀. Ìyàwó Davido. No, eléyìí ju Davido lọ. Bàbá Davido. Àbọ̀tẹ̀ dọ́là. Ìwọ ló mọ̀ yẹn o, ìwọ ló mọ̀ yẹn wá láti yìí yẹn. Èmi ò ṣe mọ́. I'm tired. Tífẹ́, kí ló fẹ́ kí n bẹ ṣe ń bẹ̀? Má worry. Mo ti fọṣọ, mo ti dáná, mo ti tún gbogbo inú ilé ṣe. Even bedroom, kitchen mo ti ṣe. Kí n kàn tún bíbá yìí ṣe ni. Kí n dẹ̀ lọ káwọn ọmọ ní school, kí n kó wọn padà. That's all. But 3 hours làwọn ọmọ yẹn ń lò ní school. Kò yẹ kó lọ school at all now. Okay. Lọ, máa dúró dẹ̀. Má worry ọ̀rẹ́ mi, ó ṣe. Tó bá dé, mo ṣì máa fọ school uniform wọn. Má dẹ̀ fún wọn lóúnjẹ kí n tó gbé bag mi, kí n tó máa lọ sílé wa. Are you sure? Yeah, I'm very sure. Thank you very much. If you insist. Ó ti tó. Gbogbo nǹkan tẹ́ rà, ẹ ṣáà gbé ẹ kó wọlé. Okay. Àwọn náà mú. Wàá ṣe nínú iṣẹ́ ẹ̀. Gbé ọ̀gẹ̀ náà. Gbàgbàgbà pàtó fún mi o. Gbà. Bọ́ọ̀rẹ̀ ẹ̀gẹ́ kìkìkì ni. Ẹ̀yin náà kúkú mọ̀ pọ̀ organize. Ẹ mọ̀ pọ̀ organize ìyàwó wọn kọ̀ ló yá wèrè. Ẹ mọ̀. Ó yẹ díjú yẹn jẹ́ ká gbàdúrà. A yà oúnjẹ yìí sí mímọ́ ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Eat your food. Oh, should I feed you? Should I feed you? Auntie, ṣé máa sùn síbí? Mi ò ní lè sùn síbí o. But mo promise yín pé màá wá lọ́jọ́ Monday, okay? Ẹjọ́ náà ẹ tún ti wá. Sweetie, má worry. Màá wá lọ́jọ́ Monday, ṣó ti gbọ́? But mi ò ní lè sùn síbí. Èmi náà lábúrò kékeré tó dẹ̀ ń dúró dè mí nílé. Ṣó ti gbọ́? Yeah, eat your food. Good girl. Do you want water? You don't want water. Eat your food, eat your food. Or should I feed you? I should feed you.
What's that? No. Your hand? Okay. Let me clean this for you. Sorry. What? That's Mark. Oh, your dad is back. Greet you, Daddy. Greet you, Daddy. Yeah, cool. That's a joke. Ah, yeah, hello, Janito. Hello, Janito. Yes, sir. What's she going to pass on? Yes, sir. I really appreciate your effort. All I do to one. I'm just. Yeah, what's it there? No, what's it, sir? And mo gbọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ níbi iṣẹ́ lẹ́nu. And mi ní fẹ́ kí jẹ́ kí yẹn weigh it down. Àti wà táwọn tó kù ẹ̀. You see, ìwọ kan máa ṣe nǹkan tó mọ̀ ṣe lọ. Gbogbo nǹkan téèyàn bá ṣe láyé pátápátá ló lérè. All right, sir. Oh, I have to go now, sir. She gone. All right, sir. Good morning. Okay, sir. Darling, I'll see you on Monday. Oh, baby. See you on Monday, okay? Bye-bye. Don't miss me. Bye-bye. Sure, Mommy, sir. Yeah, take some water. Yeah, it's a food. Yeah, my John. She's just too different. Obìnrin téèyàn fi ń tọrọ obìnrin ni. Ó dáná fáwọn ọmọ, ó tọ́jú wọn. Àwọn ọmọ tí ò kí ń ṣe tiẹ̀. Àwọn ọmọ gan ti wà comfortable pẹ̀lú ẹ̀. Ìyàwó tí mo fẹ́ ní Ṣọlákà, kò ní tọ́jú ilé. Kò ní tọ́jú àwọn ọmọ. Nǹkan ẹyọ kan tó mọ̀lẹ́ ayé ni kó jókòó sórí fún Slay Mama. Kò tí wọlé ní tàmí. Wọ́n lọ́hùn. Ṣé ká ní mo kánjú mú ìyàwó ní báyìí? Ìfẹ́ tí balẹ̀ mi àti ẹ, ara òrókun, ara òrẹ́ díẹ̀, okùn ọrùn kò yẹ díẹ̀. As much as I love you, trying to be with you, ìka tó tọ́ sí mú ní ká fi ronú. Walking in the rain, let me be your umbrella. Enjoy. Iṣẹ́ ló ń kí mi, ìyàwó ṣe yẹ, ìyàwó ṣe lèmi náà ni mo lọ wọlé, ni mo ṣe báyìí, kí ló ń ṣe yẹ? Ìwọ ò lè sọ pé o strong. Orí ọkọ mi ló máa ń ṣe, orí ọkọ mi ló máa fi ń wọ̀, náà fi ń wò mí. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sí rẹ wá. Good morning. Ibo ló ti ń bọ̀. Mo lọ sí pàtì.
Party yẹn yẹ mí gan. Ọ̀gùnṣẹ̀yẹ actually no bàbá ọkọ mi ló kú ṣé dẹ̀ rí nígbà tá a máa fi ṣe tán pàtí yẹn lánàá torí pàtí yẹn ti dùn jù ṣé níyàwó yín kàn gbọ́wọ́ fún yín ni àmọ́ ọ̀rọ̀ tó tẹ̀ wá ṣẹlẹ̀ ni wípé ilẹ̀ ti wá ṣú. Àná ló pè mí ìgbà tí mo wà lọ́fíìsì impromptu ló sọ fún mi impromptu party ni mo wá wò pé tí n bá ní kí n wá sílé kí n ṣẹ̀ṣẹ̀ wá múra time àti lọ mo kàn rántí pé yẹ kí n láṣọ nínú boot náà mo wá lọ check mo ṣe ráṣọ ni ọkọ mi party yẹn máa yẹ mí o kí ni mo ti ẹ sọ pàtí yẹn jẹ ó yẹ bàjẹ́ tó bá rí bó ṣe ń pariwo pé àwọn rọ́wọ́ tọ́jú ẹ̀ lára mi pé ọkọ mi ń tọ́jú mi o náà ń kí mi náà ń gẹ̀ mí lórí ọlá ẹ̀ náà ọkọ mi lèmi náà ni mò ń kí jọ́bọ́lẹ̀ ni mò ń ṣe báyìí ni mò ń ṣe báyìí ni mò ń ṣe báyìí ṣe yẹ tí mo bá tún ayé wá ìwọ ni màá fẹ́ sọ́rí bó ṣe wò mí mi ò lè wé tí dájú ẹ̀ orí tí dájú ẹ̀ bá kú aṣọ mẹ́rin ni máa mú àwọn tá a jọ lọ secondary school máa mú kan fún wọn àwọn kákọ́sì nìyá máa mú kan àwọn family nǹkan nìyẹn. tí ẹ dúró Ọ̀gùnṣẹ̀yẹ tí dájú yín bá fi lè kú tàbí tí mọ́mì yín bá kú ẹ dá mi mọ̀ èmi ni máa organize party yẹn aṣọ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo àwọn ọ̀rẹ́ mi máa mú. mẹ́rin tiẹ̀ ní mẹ́rin ní ṣètìgbọ́yàwó ọ̀rẹ́. Shut up. Oribekumo, leave my house. Ṣèyẹ ṣé nítorí pé ìyàwó yín kò súnlé ní gbogbo ìbínú tẹ̀ ń bí ẹ má worry ẹ má bínú ẹ̀yin náà ṣáà ti mọ̀ pé lóde ni ẹ ti mọ̀ pé lóde ni ẹ lè wá máa fi kanra mú mi. One more word from you, my disgrace. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé kò sí nǹkan kan tí mo fẹ́ bẹ̀ ṣe nù rẹ. Ẹ má worry má pa àwọn ọmọọṣẹ́ yìí. Mo máa leave Ọ̀gùnṣẹ̀yẹ. Hello kids take care ara yín wo a máa ríra. Ó ṣe ọ̀rẹ́ mi wá pè ẹ́. Mi ò láìkẹ́ o mi ò láì bó ṣe ń bára ọ̀rẹ́ mi tó ń pọ́ ọmọ lọ́mọ lórí ẹ̀bẹ̀ irú kí nìyẹn ọmọ tẹ́ pé wo bó ṣe rí rùmùrùmù tó kún níwájú tó kún sẹ́yìn ọmọ sórí bó ṣe ń wòye every blessed day báyìí ní uber wa máa ń deliver fún ní pati yẹn mi ò lè méye àwọn ọkùnrin tán náà fẹ́ gba nọ́mbà ẹ̀ torí pé lóhùn ò kí ń ṣe torí pé kò ń ṣe rarùn a kò máa ń lọ pati nìyẹn a máa ń fẹ́ jayé a máa fẹ́ ń belong ni kò ṣe pé bóyá à ń ṣe rarùn mi ò láìkì yẹn o má embarrass ọ̀rẹ́ mi one next time. Mo bá ìsunkún ọjọ́ ọ̀la ẹ̀ lẹ̀ kó wá tó di pé o fi tiẹ̀ kó bá àwọn ọmọ mi mo kó wọn kúrò nílé fún ẹ lọ́la mo kó wọn lọ sí boarding school. Àwọn ọmọ wò ṣé àwọn ọmọ tá a jọ bí àbí mi understand. Are you fine? No. Mommy, where have you been? Oh, I'm very sorry. I went out. Hey, John, kí ló ṣẹlẹ̀? Oh, you want biscuits? No. Meat pie? No. Okay, now I know what you want. You want pizza? No. Okay, tell me what you want. We want your attention. You want what? Your attention. We want your attention. Wait. Hold on. Fine, sir. Sure. Lovely place. Thank you, sir. Tifa. Sir. Ṣó bínú pé mo disturb privacy ní
àárọ̀ Saturday. There's something very important tí mo fẹ́ bá ẹ sọ. Ó lè rí bákan, but it's just the truth. Láti ìgbà tí o ti ń ṣiṣẹ́ pẹ̀lú mi, mo ti rí pé ọmọ dáadáa ni ẹ́. Ìhùwàsí ẹ, ìṣesí ẹ, ìsọ̀rọ̀ sí ẹ, ìmúra ẹ, àti bó ṣe ń bá àwọn èèyàn relate. It's just so unfortunate pé mi ò ever enjoy relationship mi, marriage me for a day. You've always been my source of happiness from day one, both at home and in the office. Àwọn ọmọ mi tí wọ́n bá rí ẹ, wọ́n máa béèrè pé wọ́n ń kọ́ ìwọ ńkọ́. Tife. Sir. I love you. Sir, àwọn ọmọ ńkọ́ àti madam. Àti pé ẹ jókòó kí n ṣe offer yín kankan. Àwọn ọmọ wa. But ṣó lè believe pé Ọláìtàn wálé wá sọ́nà ní àná. Ibo náà lọ? Party as usual. She came in this morning and she... Okay. Ẹ máa try láti máa endure náà ni. Sùúrù tẹ́tí ní pẹ̀lú wọn látijọ́ iná lè má ṣe máa ní. Ìyàwó yín ni wọ́n no matter what. I understand you. Oshigoni. I appreciate that. Tife. I love you. I love you. I love you too, but... If love is a crime, let me be a criminal. When you're walking in the rain, I will be your umbrella. If love is a crime, let me be a criminal. When you're walking in the rain, I will be your umbrella. Look when inú ìpòrúurú ọkàn àti ìbànújẹ́ yìí ni mo wà tí mo fi pàdánù iṣẹ́ mi ní ilé ìfowópamọ́ tí mo bá iṣẹ́ nígbà náà lọ́hùn nítorí pé mi ò lè concentrate lẹ́nu iṣẹ́ mi. Àkókò yìí ni Ọláìtàn fi ìfẹ́ hàn sí mi nítorí pé òun ló dúró tì mí gbà yẹn bí ọ̀rẹ́ ìyàwó mi tó ṣaláìsí. Mo pinnu láti tẹ̀lé iṣẹ́ tí ìyá mi ṣe tẹ́lẹ̀. Òun ló bí business tí mo ṣe lónìí to the company tí ó ti ń ṣiṣẹ́. Ara àwọn ìpinnu ọkàn mi ni pé obìnrin kóbìnrin tí mo bá fẹ́ ó máa support mi láti realize dream ìyàwó mi tó ṣaláìsí yìí. Nítorí pé òun gangan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ business tí mo ṣe ń sìn. Ṣùgbọ́n kàkà kí Ọláìtàn support dream yìí, gbogbo nǹkan tó máa jẹ́ kí dream yìí kú ló máa ń ṣe. Look at you. You are always supportive. Tí o bá kí n ṣe support ẹlẹ́nu iṣẹ́ yẹn ni oríṣiríṣi nǹkan ni ìbá ti mẹ́ẹ̀. Bó ṣe ń ṣe wájú ló ń ṣe lẹ́yìn. Mo dẹ̀ mọ̀ pé inú ìyàwó mi tó ṣaláìsí inú ẹ̀gàn dùn sí ẹ níbikíbi tó wà. Tife,
please. I want to be happy again. And I want to make you happier. Sheye, try to understand me. You see, I actually understand where you're coming from. But you're a married man. Okay, can I assume pé mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́, mo ti fẹ́ settle down. Kóbìnrin kan wá máa jẹ mí lẹ́yìn ẹsẹ̀. Èmi náà ò ní feel good about it. Just bear with me, please. I understand you. But I want to be happy again. Please. Sheye, I really do love you too, but in as much as I want to be with you, the circumstances surrounding us, we can't do this. Èmi àti ẹ mọ irú ìyàwó tó fẹ́. You are a married man, and that's a no-go area for me. I'm sorry, but I want to promise you one thing. I'll be your friend, and I'll always support you. Give me a hug. Ìfẹ́ tí balẹ̀ mi àti ẹ, ara òrókun, ara òrẹ́ díẹ̀, okùn ọrùn kò yẹ díẹ̀. As much as I love you, trying to be with you, ká tó tọ́ sí mú ní ká fi ronú. Tife, darling. How are you, my baby? I'm fine. Sit down, sit down. Ó jẹ́ lárí. Ó kàn decide àti buyan ilé mi dání àbí. Ó kàn ṣí mi lẹ̀ just like that. Auntie kò rí bẹ́ẹ̀. Jọ, báwo ló ṣe rí o? Ẹ dẹ̀ mọ̀ pé ìyàwó ọ̀gá mi níṣẹ́ ló máa rán wa káàkiri. Ó ga fún ìyàwó ọ̀gá yìí o. Mi ò tiẹ̀ rí obìnrin bíi tẹ̀rí láyé mi. Wàá mọ̀ ìpínlẹ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ ló máa ń fi ọwọ́ ara wọn tí ọkọ wọn síta. Àǹtí, bí mo ṣe ń wọlé bọ̀ lẹ́ẹ̀kan, mo rí black car kan tó ń drive out. Ṣé ẹ mọ̀? Láìtọ́ nìyẹn. Ọ̀dọ̀ mi ló ti kúrò. Really? Really? Bí ìyá ọkọ ló ṣe jẹ́ sí mi, ọdún èmi jù lọ pẹ̀lú ọjọ́ orí o. I've gisted you before now. Ẹ̀gbọ́n ẹ̀ ni ẹni tí mò ń fẹ́ tí mo sọ pé èmi àti ẹ padà pínyà yẹn. And since then, èmi àti Láìtàn àjọ close gan, affect relationship wa, we party together. Torí pé ó lọ́gbọ́n lórí gan. Ó lè jẹ́ ọmọ tó já gan, ó kó mi jẹ, èmi náà kó jẹ. Wọ́n lè ní ọmọ tó bá mọ́wọ́ wẹ̀. Ó di dandan láti bá gbà jẹ o. She's a very good girl, and I like her a lot. I do. Àǹtí, omi lè yan o. Yeah. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó ọ̀gá mi ti máa ń sọ fún yín nìyẹn. Láìtàn ni ìyàwó ọ̀gá ẹ̀. Ma? Kí ló ṣe? You're scared. Ẹ̀rù ń bà ẹ́ àbí pé màá sọ fún pé ìwọ ló ń fẹ́ ọkọ ẹ̀ àbí? Come off it, darling. You know I won't do that. Àgbàlagbà ní mímì kì í ṣe ọmọdé mi kẹ́dùn ilẹ̀ ń jẹ́ oní tòfòtòfò tó máa tójọ́ kiri. I won't tell her. I just told you now that I like her. You're like my own blood sister, and I love you more. Get on my wall. All right. But if I Oshemi, yes, Oshemi. Kí ló ṣe? Èmi invite ẹ lọ sí party. Ìwọ raṣọ. Ó wá gbé mi sórí scale. Ó promise pé wàá wá, ó dẹ̀ wá.
ẹ má bínú. Ẹ̀yin náà ṣàmọ̀ṣẹ́ tí mo gbà. This your job again? Iṣẹ́ ni. Ọ̀gá ń gbà yẹn o. Anyway, another one is coming in 2 weeks. Ó dẹ̀ láti attend. Yes. Senator kan ni ó fẹ́ ṣe wedding form ẹ̀. Ó dẹ̀ láti filing, you know. Aṣebi wa is just 100K. Ẹ̀yin lè máa ra aṣọ yẹn. No wahala now. Agbára Ọlọ́run gbé. But girl, I have gist for you. I have gist for you too. Really? Oh yeah? Your own gist first. Ọ̀gá mi máa ní. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tí mo ṣe wá ń pè ẹ́ tó gbé kọ́ọ̀lẹ̀? Ọ̀rẹ́ mi má bínú, mo máa busy mà ni. Busy kí ló ṣe? Wọ́n jáyé orí mi. Ṣó ti rí picture aṣọ ẹbí tí mo sent ẹ? Mo rí. Ó yẹ kó mọ̀ pé I'm always ready. Láìkí ẹ̀. Mo ní láìkí. Sí de hot ní. Ṣó rí party yẹn? Mo ti sọ fún àwọn ọ̀rẹ́ mi tí wọ́n invite mi sí party yẹn, mo ti sọ fún wọn pé mo ń gbé ọ̀rẹ́ mi kan bọ̀, mo tún máa pe àwọn èèyàn, kò kí ń ṣe èrò, mo tún máa pe àwọn èèyàn wá. Ṣé wá rí wọ ní number 1 torí mo mọ̀ pé a fi ṣeré fún ẹ. Ó ti mọ̀ wípé 247 mo wà nílé bí mo ṣe wà yìí mo máa slay forever ni. Ṣé wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Mo máa sọ fọ́kọ mi pé ìwọ ló ń ṣe pàtí, mi ò ní sọ fún pé ọ̀rẹ́ ẹ ló ń ṣe o. Màá lè jẹ́ kó yẹ pé òkú muslim. Àbúrò tètè ṣe bẹ́rẹ̀ àyẹn pápápá ṣùgbọ́n pé mo sọ fún ọ̀nà pé pápápá nìyẹn. Tí wàá sọ fún mi. Ṣé wàá? Ẹ kújọ́ mẹ́ta, ṣé wàá okay? Darling, káàbọ̀. Mo wà okay, báwo ni iṣẹ́? Ọ̀rẹ́ mi. Sórí gbogbo preparation. Kí ló dé tó ń ran àwọn staff níṣẹ́ dọ̀tí? What a question. Ṣé mi ò tún lè ran àwọn staff ẹ níṣẹ́ mọ́ ni àti pé àwọn méjì nìkan ni mo ránṣẹ́ nínú wọn náà? Kí ló dé tó ń ran wọn níṣẹ́ dọ̀tí ní during working hours? And you know I don't like it. Ọ̀rẹ́ mi, jẹ́ kí n tètè lọ san owó fún àwọn aláfa yẹn, gbogbo bó ṣe máa ṣe preparation lọ sí màmá. Ẹ jẹ́ kí n tètè wá máa lọ. Uncle, tí òkú yẹn máa fún ẹ ní fún mi. Bá mi kí ọkọ ẹ sọ pé ibo ni wọ́n kó ọ̀rọ̀ èèyàn o, mo máa pè ẹ́. Bá mi kí ọkọ ẹ náà pé kó pẹ̀lẹ́ ti màmá o, ẹ̀yin màmá dà. Take care ẹ o. Ó dàbọ̀ sí. Màá dẹ̀ máa rí ẹ, máa pè ẹ́. Kí ló tó embarrass mi ṣe ju ọ̀rẹ́ mi ò láìkẹ́. I'm talking to you. And I'm listening. Kí ló dé tó ń ran àwọn staffs mi níṣẹ́ dọ̀tí? Wo ṣé orí tó bá ti fẹ́ kí n rán àwọn staffs ẹ níṣẹ́ mọ́ mi ò ní rán wọn ṣe ibi kan tẹ̀ máa jókòó sílé mi ò ní wá sáfíìsì ẹ̀ mọ́ ṣó ti gbá mi. Oh, bravo. Nice one. Jọ tẹ́lẹ̀ ń gbà tó wọn wá síbi iṣẹ́ kí ni ìwúlò ẹ̀? Tell me kí ni ìwúlò ẹ̀? Yes, the only thing tó mọ̀ ṣe láyé ẹ̀ whether ilé o ibi iṣẹ́ o anywhere ni kò ya picture kò ṣe live video social media. What have you do ìyàwó di? O ò lè gbà díẹ̀. Àfi general manager léṣẹ́ ordinary clerk ó wúlò jù ẹ lọ torí ìwà ọ̀bùn ọ̀lẹ àti àìbìkítà ẹ̀ àkó àwọn kò ní fún ẹ. O bí ọmọ méjì o ò lè tọ́ wọn. Akọ́ ọmọ lọ sí boarding school. And look at you. And listen to me. Next time, tó bá tún mú àwọn staff mi ṣe dọ̀tí. Wàá rí mi òbí náà jà yẹn. Owó tí ẹ ní gan náà. Ṣé kò ń ṣe pé bọ̀bọ̀ yìí ń bínú sí mi? Ṣé mo ti ṣẹ̀ ni? Because ṣé yẹ ò bínú báyìí rí o? Kí tí ẹ ní gan náà? Kí ni gan? Ìwọ tẹ kí ni ẹ máa dùn pé o fẹ́ ìyàwó tó mọ fashion, ìyàwó tó gbọ́ fashion, ìyàwó tó ṣe fi hàn, tó ṣe fi yan ọgàn níta. Àìmọye àwọn ọkùnrin tó wà ń tàtẹ́ pé wọ́n ń pè kọ́nà fún wọn nírú èmi báyìí wọ́n ò rí. Kò sí ìmọ̀ tó fẹ́ ṣe fún mi o, èmi máa slay forever ni. Kí ló dé? Ṣé ẹ wọ kò sí ìmọ̀ tó fẹ́ ṣe fún mi o, ò lè ṣe anything fún mi. Kò sí ìmọ̀ tó fẹ́ ṣe fún mi ẹ̀. Ó yẹ kí ló máa kí ló. But Lighton, that is rubbish now. Ebi ọjọ́ gba rẹ̀ o. Ó ní kí n má ràn wọ́n ṣẹ́ mọ́. Kò má ràn wọ́n ṣẹ́ mọ́. Nǹkan tó sọ nìyẹn. Ṣé bí ọkọ ẹni CEO and you are the MD of the company. Yes. Kí ló wá mi pé kó má ràn wọ́n ṣẹ́? You have every right láti ràn gbogbo wọn ṣe bó bá ṣe fẹ́. No, kí ló kọ ẹni tí a ti ṣe iná? Àǹtí ó sún mi o. Ṣé káwọn ọmọ kan á máa rí ẹ fi lọ́fíìsì ni?
èmi tí ẹ sọ fún pé èmi gan ti conclude tẹ́lẹ̀ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. irú nonsense wo nìyẹn irú conclusion rẹ dáadáa wo nìyẹn ò ní gbà ní gbà bíi ti gbà wò ò ní gbà fún ni. bóyá kí n ya kí fún dẹ̀. of course wá kí fún èmi ò lè gbarú ẹ o aláìláìlá mi ò lè gbarú ẹ ó fún ọ ní wings now àwọn òṣìkà from nowhere abẹ́ ti máa rí ẹ̀fín kò jọra wọn rárá má gbà fún o. kò possible o kò possible. kò pọ̀ rárá. táìmù owó ẹ̀ Tife darling. How are you, my love? I'm fine, ma. Báwo ni iṣẹ́? Kí ló wá ṣe ń bí báyìí? Ṣé Morari ni? Company wa ló ti ń ṣiṣẹ́, ọmọọṣẹ́ wa ni. Really? Goddaughter mi ni now. Oh. Ó dẹ̀ ṣe ọmọ dáadáa. Ọmọ dáadáa ni. Well, kò sọ fún mi náà, she didn't tell me. Ṣé mo pé òun náà ò ní mọ̀ pé mi àti yín mọ́ra? Well, that's true, that's true. Pẹ̀lẹ́. Well, that's Tife for you, she's a very good girl. Kí ló ṣẹlẹ̀? Mo ti ń lọ nìyẹn. Ní kíákíá. Mo sì fẹ́ pẹ́ délé kó má tún máa rojọ́. Party tá à ń lọ ní weekend, if you don't mind, ṣé kí Tife tag along pẹ̀lú wa? And a goddaughter mi. Okay, big sis. Yes, darling. Kan tẹ́ bá ti sọ ni your wish is my command. Sure. Wo jẹ́ kí mi máa lọ jọ. Okay, darling. Yes, ma. Take care, darling. Be good, eh? All right, ma. Tife, sit down. How are you? I'm okay, ma. Kí ló dé? Say, babes, you have to go to the party. But why? So that she won't suspect you. See, for now, I want us to keep it away from her, and so that she won't know what is going on. But I promise to make it open as soon as everything is cleared. Do you understand? Come on, baby. Good afternoon, sir. Oh, how are you? The creditors file, sir. Oh, okay. Oh, okay. Yes, sir. Yes, sir. Oh, baby, I really have to go now. I love to slay, I wanna slay. No one can stop me being a slay, mama. I love to slay, I wanna slay. No one can stop me being a slay, mama. King Tejem, King Shati slay, King Tewe, King Shati slay. Don't need color of any color. Also for me, Pajani Beninu Sadi, not my slay. No be your slave. What a bed, the kitchen to weather. Get it. I'm too good. I'm too good. Oh my God. Oh, darling. Ó ṣe rí mi kó mo wọlé nù. Ó ṣe rí pé mo wọlé nù. Má bínú. Kí ni? Yeah. Oh, Morocco mi. Báwo ni? Ebi ń pa mi kí mo fẹ́ jẹ. Lọ wọnú freezer gbé oúnjẹ tó bá fẹ́ jẹ kó microwave ẹ̀. Mi gbọ́. Lọ sí inú freezer ní kó gbé oúnjẹ tó bá mọ̀ kó fẹ́ jẹ kó microwave ẹ̀. You mean kí n lọ sí kitchen fúnra mi? Kí n gbé oúnjẹ inú freezer? Kí n microwave ẹ̀?
Yes, now. And sorry, kí ni wọ́n ṣe? Mo fẹ́ sáré post àwọn pictures tí mo snap yìí. Oh, I see. Mo fẹ́ post àwọn pictures to snap. Time mo lọ call office lára. Àti pé time mo gan lọ office. She got to the office around 11 o'clock. Oko ni 12 noon. And this is past 11. You're still wearing your makeup? Oyidagosowo, Orudede, Okondudu. On your picture. A responsible wife. A responsible mother. Ó wà lórí social media. On post ní after 11 ọkọ ẹ wọlé láti ibi iṣẹ́ ó ní kó lọ gbé oúnjẹ fún ara ẹ nínú freezer kó lọ microwave kó tó jẹun. A ní kó lọ sí kitchen gbé oúnjẹ kó dẹ̀ microwave yẹn ṣe wá di problem. Kí lẹ tí ẹ mú wàhálà dání? Wò wàhálà tí fẹ́ máa pọ̀jù fún mi o. Ṣé o fẹ́ mi kí wọ́n máa ṣe house help nílé ẹ ni? Ìyàwó ẹ ni mo jẹ́. Tí mo bá lè náwó máa ná èmi táwọn èèyàn dẹ̀ rí lára mi tán dẹ̀ ń dúpẹ́ tó ń rí ọlá ẹ̀ lára mi ó dẹ̀ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Wo o ti ń rojọ́ jù o ti ń rojọ́ jù mi ò dẹ̀ láìkẹ́. Ọlọ́gbọ́n obìnrin kọ́ lé tiẹ̀ sórí àpáta aṣiwèrè kọ́ tiẹ̀ sórí yanrìn. Ṣọ́ra àwọn tó ń wò lórí social media yẹn àwọn tó ń rí lórí Twitter ẹ lórí Facebook ẹ lórí Instagram and whatsoever tẹ bá ń pè they don't exist. Ọjọ́ tó o bá ti rówó subscribe tó o bá yí data ọjọ́ ìnáwó mọ̀ pé wọ́n exist. They are people in the abstract world. Tó bá wá fi torí social media tó fi dá ilé ẹrú àánú ẹ̀ ń ṣe mí. Tó máa ń tàn ẹ̀ tó ń pè lé ní sílé kan sílé mama sílé kinní kan ọjọ́ tí wọ́n bá yíjú padà sí ẹ̀ wá kọ́ bójú ẹ̀ báyìí ò ní romi. Tó máa ń tàn ẹ̀ pé ọlá òkè ń tàn irọ́ ni o torí ọlá máa ń tàn kódà téèyàn bá ń wà bó ṣe ń wùwà ẹ̀ ọlá tán àwa ṣáko ẹ̀rù ẹ̀ kó a ṣe lọ sílẹ̀ bómi. Ó láwa ò lè fi wá sílẹ̀ lóde gan adé ń bá gbówó ẹ̀ jáde á ń bá gbé yọgbà àwọn èèyàn rí lára wa ó dẹ̀ tún complain gbó mi ò ráyè o. Láìkú ẹ̀gìrì láìkú ẹ̀gìrì ẹ̀gìrì láìkú ẹ̀gìrì láìkú ẹ̀gìrì ẹ ò lè fáwọn ẹsẹ̀ gbẹ̀dú. A ò lè fáwọn ẹsẹ̀ gbẹ̀dú lọ. Láìkú ẹ̀gìrì ẹ̀gìrì láìkú ẹ̀gìrì ẹnìkan ò lè fáwọn ẹsẹ̀ gbẹ̀dú. Láìkú ẹ̀gìrì láìkú ẹ̀gìrì ẹ ò lè fáwọn ẹsẹ̀ gbẹ̀dú. Sẹlẹ̀mọ́ ní kọ́ńbó ló ní mú agbọ̀nsálẹ̀ lónìí ọ̀ọ́dún kan mi ní ẹ bá bá nù láìkú ẹ̀gìrì ẹnìkan ò lè fáwọn ẹsẹ̀ gbẹ̀dú. If love is a crime, let me be a criminal. When you're walking in the rain, I will be your umbrella. If love is a crime, let me be a criminal. When you're walking in the rain, I will be your umbrella. Oh, 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 oh. Ìfẹ́ tí balẹ̀ mi àti ẹ ara òrókun ara òrẹ́ díẹ̀ okùn ọrùn kò yẹ díẹ̀. As much as I love you, trying to be with you, ìka tó tọ́ sí mú ní ká fi romú. When you're walking in the rain, let me be your umbrella. If loving you is a crime, I wanna be a criminal. Ìfẹ́ mi, yeah, yeah. Mo ti kó síbí o. What was that?
Colossian. How am I supposed to know that? Short duration is short on tongue. Maybe. Duration, mommy, no problem. She do not look at me, she. No, she call you again. She want right now. Well, no, Mosha. Ọ̀gá títí fẹ́ mo rí wọn nínú spa bó ṣe ń ṣe wọn hàn gara wọn ló ń kí sára wọn mo wọlé báyìí wọn tiẹ̀ rán mi. Kí ni big deal? Ṣebí mi sọ fún yín pé mo fojú mi méjèèjì báyìí tí mo rí ọ̀gá àti Tífẹ́ ẹlẹ́ believe mi gbà yẹn. Mo ti believe. Èmi náà dẹ̀rù nígbà yẹn wọn ní second thought. Bọ̀tọ̀gà bá ṣe bẹ́ẹ̀ náà ìyàwó wọn deserve. Obìnrin ò lè máa wà bó ṣe ń wà yẹn kọ́kùnrin má fẹ́ yàwó lè. Tí wọ́n bá wá fẹ́ ṣèrànù kò ṣe ní ọ́fíìsì ló yẹ kán ti máa ṣòṣì wọn náà. Ọ̀gá lè afford hotel náà kí lè tọ́ lè lọ sí hotel. Ibo ni kíní ta wí yóò ti lè múyàn àfi kó ló máa ṣọ́ wa. Ẹ̀yin ò mọ̀ pé àìsí ní ológun ilé máa ń dilé èkúté ni ilé padà dilé èkúté ni ìgbà tó jẹ́ pọ̀ gánà wọn ò wá sọ́fíìsì wọn so àìwá sọ́fíìsì wọn wọ́n fi fúnyàwó kékeré ní chance nìyẹn ṣe tiẹ̀ rí mi inú tèmi dúpẹ́ máa dùn tí ọ̀gá bá fi mo fẹ́ ṣe ìyàwó kékeré. Ẹ mọ̀ nǹkan iṣẹ́ sí Tífẹ́ gan ti yàtọ̀ tó bá máa rìn báyìí ránṣẹ́ báyìí tó bá tó bá gẹ́gẹ́. Gbé kíní síbẹ̀ yẹn dáadáa. Mo ti gbé mú. tíṣẹ́ yìí ò gbé kọ́ mi ẹni yìí ló gbé ọjọ́ kẹta tó ti kúrò nílé tí ó dẹ̀ padà wá mo tún lọ sọ́fíìsì wọ́n jẹ́ kó wá yé mi pé iṣẹ́ yẹn ò wá sọ́fíìsì iṣẹ́ yẹn kí ló dé ṣó fẹ́ pa mí ní. Kí ni mo ṣe fún ẹ gbọ́gbọ́? Ṣé Yéṣu fẹ́ pa mí ní kí ẹ̀ṣẹ̀ mi? Ṣé obìnrin ò kí ń nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ni mo nífẹ̀ẹ́ ni? Ìgbà mélòó àṣírí yín ti tú ẹ má bọ̀ ń bí bọ́lá ẹ sá lọ ẹ má sá lọ. ẹ má kí mi o ẹ má kí mi ẹni kíkiri mọ̀ ẹ̀yin alábòsí òṣì àṣírí yín ti tú o kí ni mo sọ fún yín àṣírí yín ó ti tú ṣé ti gbọ́. ẹ gbọ́ ní ọ́fíìsì lọ́kẹ́ lọ pé mánéjà yín fún mi. wọ́n sáré lọ ṣe mítìn kan ní so ìgbà tí táìmù ti tó táwa ti fẹ́ máa lọ láṣẹ o. ẹ rojú ayé ẹ wojú èké ẹ wo bó ṣe ń gbọ̀n ẹ wo bó ṣe ń gbọ̀n ìgbà náà dídídídì ẹ̀yin ọmọ òṣì tó ń kọ́ nílé eré ẹ̀yin ọmọ játijàti má ṣàǹfààní mi ò blame yín àbọ̀ wá bá tẹ̀ lọ́rọ̀ yín ìgbà tẹ́pẹ́ ni tó gbà yín síṣẹ́ àgbàyá kí Dánilẹ́ni tó gbà yín síṣẹ́ kò function báwo lẹ yí wèrè ẹ̀yin ọmọ òṣè ẹ̀yin ọmọ tẹ́ẹ̀kọ́ tó ń bí nílé eré báwo lẹ ṣe máa fojú síṣẹ́ yín ṣé wá ní nǹkan tí mo bá sí ìbàlẹ̀ ni ṣé àwọn ọmọ olórí burúkú tẹ́pẹ́ àwọn òye wọn ò ní jẹ́rìí ẹ̀ táwọn òbí ẹ̀ táwọn ò ní jẹ́rìí ẹ̀ tó máa kú mọ́ wọn lójú lọ́tọ̀ọ̀sán tòru kó tẹ̀ ní dòru ọ̀sán ọ̀rọ̀lẹ́ ló máa kú mọ́ àwọn òbí ẹ̀ lójú fáìlì tó ń fìlì nígbà tó máa wọlé iṣẹ́ yìí nítorí pé ẹ̀ ní wá yànga ẹgbẹ́ yín kẹjọ bẹ̀rẹ̀ láti ilẹ̀ kẹjọ máa kópa kọ́nà gbàdúrà yín kẹjọ ga irọ́
àfọkọ ọlọ́kọ tẹ́ pé ìyàwó ẹ̀ ti bá jìyà ó ti bá jìṣẹ́ tó náà ti wá gbàdúrà àwọn tó ti gbé wọn ga òun lẹ́yìn máa ń fẹ́ gbà fáìlì tọmọ yẹn fi nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní company yìí fáìlì yẹn lọ bá mi wá mo ń dúró sí mo ní láti rí. a lè rí ma a sì bí ìgbà tó ń gbà má. bẹ́ẹ̀ ni ma exactly. Madam iṣẹ́ mánéjà nìyẹn ifun fáì tẹ́ ń béèrè ìyàwó gan mọ́bí tó ń. bẹ́ẹ̀ ni o ṣe ẹ̀sán idiot tó bó ṣe rí ó dàbí èṣù owó bàtà bí àkànmọ́lẹ̀ èṣù èmi ń sọ̀rọ̀ in question authority mi ta ni yín ní company ọkọ tèmi ó rẹ̀ pẹ́ ti já wèrè ẹ ti ń sinmi ẹ ti ń mad mo ní kẹ́lẹ́ wá fáìlì fún mi ẹ bá mi sọ ṣòro tí ẹ bá rí fáìlì yẹn tó bá jẹ́ ọ̀túnla mẹ́wàá lẹ tó rí ọ̀túnla mẹ́wàá yẹn lẹ máa tó lọ sílé èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀ ẹ lọ wá fáìlì fún. àwọn ará ilé yín lẹ́jẹ̀ wọ́n gbóná ẹni tó tọ́ mi nílé yìí òun lẹ́jẹ̀ ìgbóná ló máa tẹ̀kẹ̀ yìí òun ló máa lẹ́ hypertension ṣé o ti gbọ́ mi ẹ̀yin ọmọ òṣèyàn ọmọ rádìrádà tó nǹkan lẹ́kọ̀ọ́ gbọ́kọ́gbọ́kọ́. wọ́n á bí wọ́n sì bí. mi ò ẹ́fà mọ̀ wípé ọkọ láìtọ́ ni ọ̀gá ẹ̀. not until ìgbà tí ẹ méjèèjì pàdé ń bí báyìí. This is serious o. Èmi ò fẹ́ jẹ́ èèyàn burúkú lọ́dọ̀ láìtọ́. No. Ṣé tẹ́ rí àǹtí gbogbo akitiyan mi láti rí pé kíṣẹ́ yẹn padà sílé pàbó ló já sí even ó ti stop mi láti máa lọ sọ́fíìsì. You see now. Ṣorí àì máa lọ sí ọ́fíìsì tiẹ̀. Ó jẹ́ kó máa suspect ẹ̀. Ó ń fura sí ẹ seriously. Torí ó ń béèrè address ẹ lọ́wọ́ mi. Yeah. But mo parọ́ fún pé mi ò mọ ibi tó ń gbé. Pé old address ẹ ni mo ní pé mi ò mọ new address ẹ. And tó bá lọ find out ibi tó ń gbé. Ó wà risky o. Wọ́n náà dẹ̀ mọ̀ pé tó ń bá ń pe orí ajá, wọ́n máa porí ìkòkò tá a fi sè. Mi àdúrà wàhálà o. Mi ò fẹ́ kọ́mọ kékeré kan kó rí mi fi o. Ara mi kọ̀wọ̀ sí o. Gbogbo nǹkan tẹ́ bá mi sọ òun ni mo ti gbọ́. Èmi náà dẹ̀ promise pé láìpẹ́ máa wá àtúnṣe sí. You better do. It's your food. Má jẹ oúnjẹ àná. Oúnjẹ. Darling, mi ìwà comfortable pẹ̀lú bó ṣe lọ sílé o. Ìyàwó ẹ̀ tí máa wà worried now. Wọ́n dẹ̀ tún pè é ò gbé kọ̀. Tífẹ́, listen. Ṣorí tó bá jẹ́ pé tòótọ́ ló nífẹ̀ẹ́ mi, tó dẹ̀ fẹ́ máa rí mi láàyè àti láàyè ara mi, check and do síbi. Ṣùgbọ́n tó yẹ pé o fẹ́ rojú mi mọ́, o dẹ̀ fẹ́ kí n kú dànù, jẹ́ kí n máa lọlé. Mo mọ nǹkan tí Ọláìtàn lè ṣe. Bó ṣe wà yẹn, ó burú ju àpáàrà lọ. Tí o bá poison mi tí máa wọlé yìí, ó lè gún mi lẹ́bi látọjú wọn. Wọ́n lè ti change. Kò lè ever change. Who is there? Come in. Tó bá dìde lè tó wà ní. Ayé máa gbà ẹ́ o. So lórí ọkọlọ́kọ ló sùn tó tẹ́ fádà ara lè lọ láyà àbí. Orí kú lórí burúkú ọmọ aṣẹ́wó ọmọ tó ń kọ́ nílé rẹ̀ ọmọ tí ò ní ṣàǹfààní táwọn òbí ò ní jẹ́rẹ̀ ẹ̀ ní ẹ́ ṣẹyẹ ojú má gbà mí tì fún ẹ o. So ọdún lórí burúkú aṣẹ́wó tó wà lélẹ̀ tó ṣe kúrò nínú ilé tó ọkọ̀ pọ̀ ní padà wálé mú ṣẹyẹ mo fẹ́ kó rántí pé ọmọ méjì ni Ọlọ́run ló fi bless ẹ látara èmi kíní tó ń wò yìí. Ó wá kúrò nílé àṣírí ẹ̀ ti tú ara ń fún mi náà lọ́jọ́ tó ti wọlé tí mo ti rí text message ọmọ yìí tí mo ti rí lórí fóònù ẹ̀ àtọ́jọ́ ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ investigation confam ni mo dẹ̀ mú confam ni mo mú ṣẹyẹ ṣẹyẹ àgbàyà ní òde lójútì ọ̀gá tó fi ń bú ọ̀gá ló jẹ́ ọmọ ọṣẹ́ ló mú má bẹ́ ṣẹyẹ ọmọ ọṣẹ́ ló mú má bẹ́.
ṣòrí láìtàn àpọ́nlé kankan ò jù báyìí lọ pẹ̀lú bó ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù lẹ́ẹ̀kan yẹn bó ṣe ń bínú mo rò pé òní wà ní ó ṣe gan tó pọ́n mi lé ní agbára Ọlọ́run aṣọ iye ò ní yá jọ mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀ jọ má bínú. ṣùgbọ́n àǹtí ó dùn mí gan. ó dùn mí gan because ọmọ yẹn Ọlọ́run rí i pé mo mú bí àbúrò mi kò sí nǹkan tí òun nípa mi kò àǹtí ó dùn mí o. láìtàn sórí bó ṣe dùn ẹ̀yẹn gan-an náà ló ṣe dùn mí èmi náà bá wí máa wo ó stupid gan ni ó kàn fi pé kóun já ni ó wá lọ jájá òṣì ó kàn lọ jájá rẹ. tó bá fẹ́ já tó fẹ́ jájà kújà ṣé ó yẹ kó jáwọ́ sọ́dọ̀ mi ni ṣá ṣé ó yẹ kó jáwọ́ sọ́dọ̀ mi. má bínú jọ mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀ wo sórí èmi ò mọ nǹkan ń pa nǹkan tó ṣẹlẹ̀ yìí o mo jẹ́ kó yẹ wípé ìwà ìdọ̀tí ìwà ìbanilójújẹ́ ni ìwà tó wù yẹn just me say ever imagine pé ó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ jọ má bínú jẹ́ ká gbà wípé ọmọdé ló ṣe é jẹ́ ká fi lè fà létí mo dẹ̀ mọ̀ wípé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o torí kì í ṣe ọmọ bẹ́ẹ̀ èṣù ló ya lò jọ òun náà wà nulẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ mi náà ló sá wà jọ má bínú jọ láìtàn jọ fi yá mi kò ní ṣe irú ẹ̀ mọ́ lágbára Ọlọ́run. Tífẹ́ bọ́tà kó wá bẹ ìyàwó ọ̀gá ẹ̀ Bọ́bí náà wá bẹ ìyàwó ọ̀gá ẹ̀ súnmọ́bí kúnlẹ̀ bẹ́ẹ̀ kó má bínú. ẹ má bínú máa èṣù ló yá mi lò. jọ láìtàn jọ má bínú kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣé wọn náà rí ń sìn sórí nǹkan tó ṣe tó bá tiẹ̀ fẹ́ já ẹ̀ ó lè jáde ó ṣì ẹ̀ síwájú ó wá jẹ́ ọkọ àbúrò mi nonsense nìyẹn wò má ti jẹ́ kí n tún ever rí ẹ pẹ̀lú ọkọ ọ̀gá ẹ̀ mọ́ o ṣọgbọ́n. jọ láìtàn jọ bó ti promise pé òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò ní ṣe bẹ́ẹ̀ jọ a ní kò bẹ́ẹ̀ kó má bínú sọ pé òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má bínú máa ẹ má bínú mi ní ṣe rẹ mọ́. èṣù ló yá ẹ lò. èṣù ni máa. wọn náà má gbèsù láyé mọ́ ṣùgbọ́n jọ. Ṣeyẹ, I really wish to spend the rest of my life with you. But as it is now, I'm not sure if I can do this anymore. Mo ti already promised Mommy D àti ìyàwó ẹ̀ the relationship tó wà láàrin wa mo máa end ẹ̀. No matter what, she's still your wife and the mother of your kids. I just want you to go back to your family. I don't want to do this anymore. I don't want to do this anymore. Tífẹ́, tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi, tó bá jẹ́ pé tòótọ́ ló mọ nǹkan tó ń pè ní ìfẹ́, then you won't break up with me. I am not happy. O lè rí mi tí mò ń rẹ́rìn, ṣùgbọ́n ní ìbànújẹ́ ni mo ti ń sùn ni mo ti ń jí. I want to be happy again. Ìwọ nìkan ló lè múnú mi dùn.
And it takes a good heart to do this. Ó fi hàn pé ọmọ tí wọ́n bí lérí tí wọ́n kàn lérí ni. Jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe fẹ́ kémi ìrìn àjò mi ni mo ṣe rìn yẹn. Jẹ́ ká gbà pé àgbélébù tèmi lọ láìtàn. Ìwà ní fẹ́ fi tèmi di ilé ayé tẹ lọ́wọ́. It's okay. I'll let you be. And I wish you all the best in life. Thank you. But she can cough for me. John. Come back to the office. Officially. I need you in that office. What's it leaving to share for me? That you'll always be there for me as a friend. Please. Please. Tife, don't tell me you're still crying. Tife, kí ló ń ṣe ẹ́ náà? Mo ti ń bá ẹ sọ látàárọ̀. Tife, my love. Má jẹ́ kí n parọ́ tán ẹ. Èmi gan mọ̀ pé kò easy. Because I know how much you love Ṣẹ̀yẹ. But nígbà tó ròde tí wá rí bó ṣe rí nǹkan. O ní choice. O láti accept truth. Kó dẹ̀ move on pẹ̀lú life ẹ. You have to move on. Ṣé o mọ nǹkan tí ronú máa ń cause lára ni? Àìsàn ni, kò ní nǹkan méjì tó ń cause ju àìsàn lọ. Ìfẹ́. Ìfẹ́. Ìfẹ́ dẹ̀ lágbára gan-an. O kì í ṣọmọdé o. Tó bá dẹ̀ feel wípé kò easy fún ẹ láti fi Ṣẹ̀yẹ lẹ̀. You can do all you can láti gbà padà. Stop crying, eh? Masukumo. Eh? I know Ṣẹ̀yẹ loves you too. Oh, love ẹ gan. Eh? Just be strong, darling. Ìfẹ́. Ṣé o wẹ́ pé ìfẹ́ là kọ́ dá òfin? Selemani kambolo ni mu agbon sale loni o kan mi ni e ba ba ni lai ko ẹni kan ò lè fọwọ́ ṣe pẹ̀lú wa.
like. Stay mama, stay mama, stay mama. 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 I love to slay, I wanna slay. No one can stop me being a slay mama. I love to slay, I wanna slay. No one can stop me being a slay mama. Kinte jẹun, kin shati slay. Kinte. Waterbed kì í ṣe bùsùn ẹja. Àní tipẹ́tipẹ́ wà láì mo ti já. See, your wife is nothing but a disgrace. Ìyàwó yín dànù ọjà. Can you just imagine that? Àti ṣe máa wọ́n náà. Fẹ́ má sunkún mọ́. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Nínú ní sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ìbá tí mo ti lọ ra nǹkan ni mo ti ń bọ̀ jẹ́jẹ́. Àbí lójijì mo ṣe rí madam tó ṣílẹ̀kùn mọ́tò nìyẹn. Àwọn ladies ẹ̀ kọ́ wá from nowhere. Wọ́n bẹ̀rẹ̀ sí ní nà mí. Àti ìyà jẹ mí. Mo pariwo. Wọ́n wá mọ̀ pé mo ṣe pariwo láàrin ọjà tó kò sí yán kọ̀ọ̀kan tó gbà mí lẹ̀. Wọ́n nà mí débi pé ẹ̀wọ̀n ṣe ya aṣọ mọ́ mi lára. Wọ́n nà ètò yìí. Wọ́n tún ya aṣọ ọrùn ẹ̀. Èmi gan mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Gbàgbàgbàgbà tí mo gbọ́ lára mọ́tò ni mo wẹ̀ ìwò pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Má rí pé ìwọ ni. Láìtàn. Okay. Anda mi bolo ti mo. Mo lọ sọ́jà. Ọjà. Yes. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Tí kí ni fi ṣe kí nìyẹn? Kò sí nǹkan tó ṣẹlẹ̀. Láìtàn. Ṣẹyẹ. Ọláìtàn. Ṣẹyẹ. Mo mọ̀ ẹ́ o. Mo dẹ̀ mọ̀ àwọn àbúrúkú tó wà lọ́wọ́ ẹ̀. Ọláìtàn. Èmi mọ̀ nǹkan tí mo kọ́ ìbànújẹ́ fún ẹ. Ẹni tó dẹ̀ ń tan ni ògo, ẹni tá à ń tàn gangan lòmùgọ̀ ayérayé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bóyá èmi ni mo gọ̀ ni. Bóyá ìwọ gangan ní ẹ̀kọ́. Àtọ̀rẹ́. Ọláìtàn. Ojú ò máa tẹ̀ tiẹ̀ o. O ní tìjú kọ́bọ̀. Kódà ọjọ́ tí wọ́n pín ìtìjú báyìí ò sí lé. Ojú ò tì mí. Àti mi ò jalè tí mi ò dẹ̀ gbọ́ ọkọ lọ́kọ. Báwo lójú ṣe máa tì mí? Ìwọ kó àwọn ọ̀dẹ̀ ẹ̀gọ̀ dídìrín aláìlógbọ́n aláìlóye bíi títí ẹ̀. Ẹ wá kóra yín lẹ́yìn ẹ gba àárín ọjà lọ olùbá ti fẹ́ ọmọ inú ẹ̀ olóńbàdà ń bẹ̀. I don't know. Ó kàn kọ́ ọpọlọ ẹ okó dànù. And point of correction, mi ò lọ bá lọ́jà, mo pàdé ẹ̀ lọ́jà ni. Ó lóun tí mi mo dẹ̀ treat fọ́kọ ọ̀pẹ. Bẹ́ẹ̀ ni. Ẹ bàjẹ́ ń bẹ ẹdín tẹ̀mẹ́tì bẹ̀tẹ̀ bẹ́ẹ̀, àbí? Ọ̀rọ̀ dá lẹ́nu tèmi ọmọ olórí burúkú tí ò ní ṣàǹfààní ọmọ ti fẹ́yìn lọ́rọ̀ ò dá lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká ni. Mo sorry fún ẹ. Now listen to me. Má jẹ́ kí n sọ fún ẹ. Sórí ọmọ ti fẹ́yìn. Mo máa fẹ́ kò lè sí nǹkan tó lè ṣe sí. Ṣé o máa nà mí ni? Wọn ò bí ẹ dáa. Ò ní fẹ́ ti fẹ́ ìwà fẹ́ ti fẹ́. Tó bá fẹ́ ti fẹ́ màá pa ẹ́. Màá pa àwọn òbí ẹ̀ lẹ́kùn. Mo máa pa ti fẹ́ mi ò lè ní para mi. Ìwà fẹ́ ti fẹ́ olórí burúkú ọmọ ìfẹ́ báyé ni jẹ́. Ó fẹ́ ti fẹ́ òní fẹ́ ti fẹ́ olójú ayé mi kan lọ́mọ ti fẹ́ ti fẹ́. Ṣẹyẹ irọ́ ló pa. Ìwà ti ti fẹ́ irọ́ lẹ́jọ́ pa. Ìmọ̀ yín ètè yín lórí mi ó máa da tó ni òní fẹ́ ti fẹ́ òdẹ̀ ní fẹ́. Ṣeyẹ, mi lè fẹ́. I can't teach you out of pity. You just have to go back home. If not for the sake of your wife,
But for the sake of your children, you know they love you. No. Tife, no. It's my filoli. My heart choke so by the end. Ibi tí fẹ́ yan bá wà, ibẹ̀ ni ṣúra yan wà. Ibi tí ṣúra yan bá wà, ibẹ̀ ni fẹ́ yan gbé. Ìwọ ni fẹ́ tí mo rí. I want to engage you. I want to get married to you. Don't worry about me. I'll be fine. I'm not but for the sake of your children, just go. I want to stay with you. So, should we get anything? Yeah, what are we talking about? Shit. I'll be fine. Is it? If you don't. Mi ò bá mo ṣe lè gojú nínú ilé rárá. Ó tọ́ ni. Láìtọ́, ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe ń sìn. Ó ti bá ọmọ èèyàn gbé. Ó dẹ̀ ti accept. Ó lóun ò dé ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ojú ń bẹ̀ náà. By the time tí mo bá ṣe tán pẹ̀lú ẹ̀yin gan fún ara yín, ẹ máa bá ká mi. Òun gan dẹ̀ máa regret kó òun wá sílé ayé. Láìtọ́. Ṣebí nítorí pé o mọ ibi tó ṣe é sí ni. Ká sọ pé ẹlòmíì ló lọ bá ń gbòòrò ńkọ́. Ìyẹn ò kàn mí o. Ìyẹn ò kàn mí rárá ni. Ẹ rò bóyá mi ò mọ̀ pé from day one dẹ́ ti mọ̀ pé ó fọkàn mi tẹ́lẹ̀ jẹ́ kí n mọ̀ sí. Ẹ kàn decide láti má sọ fún mi. You dey blame him because ẹni tí ò ní irú ẹni ni kò lè mọ iye ẹni. Òun náà nìyẹn nǹkan tẹ́gbọ́n mi ò ṣe fẹ́ yín. Òun nìyẹn àdàgbà má dànù àti òṣì. Lẹ́nu tiẹ̀ lẹ́nu mi sí mi bẹ́ẹ̀ ni. Ó máa gọ̀ ọ́. Ó máa stupid o. Tó dẹ̀ mọ̀ wípé wàhálà tiẹ̀ lèmi bá kiri. Wọ́n wá sọ fún mi pé mi mọ̀ nípa ẹ̀. Tí mo lè jẹ́ kó yẹ pé mi ò mọ anything nípa ẹ̀. Oh, so tó bá tiẹ̀ pé àwọn married women, wàá máa jáde. Of course mo máa jáde because I'm a married woman. Shut your mouth, by mistake ló ṣe lọ́kọ. Because o ò ní wà. Tó yẹ kó wọ́n bó ṣe máa fa ọkọ ẹ mọ́ra. Wọ́n wá sọ pé ẹnìkan fẹ́ ọkọ ẹ. Ó máa gọ̀ ọ́. Ó máa stupid o. Gbogbo yẹn ọkọ yẹn jẹ́ pé stature ló ń deceive bó bẹ́ẹ̀ ṣe wà yẹn wọn ò ní mọ̀ pé ti gbó. Bọ́ wà ń lé ọkọ. Bọ́ wà ń lé ọkọ o. Ní wà. Mi ò ní wà mo dẹ̀ wà ń lé ọkọ. Ẹ̀yin tẹ́ níwà ibo ló gbé yín lé ṣe bẹ́ẹ̀ ń dálé mo sún kiri ni. Bẹ́ẹ̀ ni. Mo máa dúpẹ́ tèmi. Mo ń dálé mo ṣùgbọ́n mo níwà pẹ̀lú tèmi àbí. Àmọ́ wọ̀rí ṣùgbọ́n. Ojú ẹ̀ ajá jẹ́ kí n wá sọ fún ẹ. Nílé ayé ẹ tó bá tún ever notify àbí tí mo rí má kọ̀kọ̀ lára ẹ̀. You know me o. You know what I can do. I know what I cannot do. Kò sí nǹkan tẹ́ máa ṣe fún mi. Yes. At 53 gbogbo òṣèré burúkú tẹ̀ ṣe ń gba ẹ̀nìyàn tẹ́gbọ́n mi ò ṣe fẹ́ yín mọ́. Àti gbà yẹn ṣe arákùnrin gbẹ̀yìn sílé ṣe bí ẹ̀ ń dálé mo sún kiri ni. Tẹ́gbọ́n ò fi fẹ́ mi. Ẹnu mi gbà mo sọ mo tún sọ mo dẹ̀ tún máa tún sọ. Àgbàyà olè wọ́n lọ ń bá ọmọ inú wọn lọ ń bá plan láti gba ọkọ ti tèmi irọ́ lẹ́pọ̀ Ọlọ́run ní fún yín ṣe because Ṣẹ̀yẹ love me Ṣẹ̀yẹ ó love me ẹ̀yin ní ká wá bí tẹ́ bá forí yín pamọ́ sí. bó ṣe wọ ìwọ̀n onímọ̀ kan tí wọ́n fi over 50 o ẹ̀ ń fi pupa yín ẹ fi ń jẹ wọ́n kò sí nǹkan tẹ́ máa ṣe fún mi kò yes lẹ́nu mi kò sí nǹkan tẹ́ máa ṣe. kí ló fẹ́ ṣe kò sí nǹkan tó máa ṣe ìwọ náà tiẹ̀ lọ́wọ́ bí kòkó jókòó sí lọ́wọ́ kọ wọn ò lọ́kọ àbí ẹjọ́ mi nìkan náà bless mi ó fi ṣèyẹ ó fi dá mi lọ́lá. If love is
a crime, let me be a criminal. When you're walking in the rain, I will be your umbrella. If love is a crime, let me be a criminal. When you're walking in the rain, I will be your umbrella. Oh, 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 oh. Ìfẹ́ tí balẹ̀ mi àti ẹ, ara òrókun, ara òrẹ́ díẹ̀, okùn ọrùn kò yẹ díẹ̀. As much as I love you, trying to be with you, ìka tó tọ́ sí mú ní ká fi romú. When you're walking in the rain, let me be your umbrella. If loving you is a crime, I wanna be a criminal. Yeah, I'm coming. Hold on. Tania. Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ fún? Ṣèyẹ ti lé mi kúrò nílé. But that's not good now. Kí ló ṣẹlẹ̀, kí ló ṣe? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ni mo ṣe ní kí kẹ́rù mi kí n máa lọ nìyẹn. Èmi ti bá mi. Ó tó bẹ́ẹ̀ náà. Kí ló wá fẹ́ ṣe ń sìn? Ṣé ó fẹ́ lọ gbalé ni àbí kíni? Àǹtí mi ò lè gbalé. Mi ò lè gbalé torí ẹ̀ mo ṣe kẹ́rù mi wọ́n sọ́dọ̀ yín mi lè gbalé. Ó yẹ kó mọ̀ pé o lè gbé lọ́dọ̀ mi náà. Nígbà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wá dẹ̀ lọ rent ilé. Èmi gan rent ilé ni náà. Ẹ má jẹ́ kí n rent ilé. Àǹtí ẹ má jẹ́ kí n rent ilé. Ṣé yẹ? Mo sorry gan. Mi ò lè gbà ẹ́ láyè láti gbé lọ́dọ̀ mi. Kí ló dé? Kò sí nǹkan tó burú jù. Èmi gan rent ilé ni. But come to think of it, Laito, I thought you were that perfect woman. Obìnrin tó mọ̀ bó ṣe manage home ẹ̀. Èmi ò máa gbọ́ ọkọ ilé ilé ẹ̀ kúrò nílé. But too bad, darling. Too bad. Don't know, Laito. Have you forgotten? Have you forgotten so fast? Gbogbo akitiyan ẹ lórí ọ̀rọ̀ mi nígbà tí mo fẹ́ ẹ̀gbọ́n ẹ. Oh, okay. If you've forgotten, I will remind you. Gbogbo bó ṣe ń gbáwájú, bó ṣe ń gbẹ̀yìn, tó wá feed èmi ní information, tó wá feed ẹ̀gbọ́n ẹ ní another information, tó wá feed gbogbo family ẹ ní different information. Have you forgotten? Bó ṣe máa introduce èmi sí ọkùnrin, tó wá tó lọ sọ fẹ́ ẹ̀gbọ́n ẹ. Huh? Oh, okay. I waited for this moment. Láti pay her back. Yes, I waited for years. Do you know? Oh, ṣé o rò pé gbogbo advice tèmi fún ẹ ńgbà yẹn pé mo ṣe good auntie sí ẹ ni? No! Oh, I wanted to deal with you. Mo fẹ́ ruin home ẹ. Because 2 weeks to my wedding. 2 weeks to my wedding. You ruin everything. Mo dey promise pé màá gbẹ̀san. Mo dey gbà. And thank God you just came back to my life. You came back to my life again. Now. Ẹ dáríjì mi, bá tí mo ṣe tẹ́lẹ̀ yìí, ẹ dáríjì mi. Ẹ dáríjì mi, ẹ ṣàánú mi. Ayé mi ti bàjẹ́. Jẹun wọlé àǹtí. Láì ní ìwé àǹtí. Tí o bá pẹ́ jù mí tó dúró sí yẹn, màá pa ẹ́ dànù. I will kill you. Because o gba ìyọ̀bí lọ́wọ́ mi. Èmi náà dẹ̀ ti gbà tiẹ̀ lọ́wọ́ ẹ̀. Now get out of my house. Get out! Ṣé bọ́tà ló lè? O so ìwọ náà lè sunkún àbí? O tí mo bọ́ ṣe rí lára àbí? Now get out! Get out of my house. Mission accomplished. Ẹ̀yà oúnjẹ ẹ̀sìn mímú ti lè orúkọ bàbá
àti tí ọmọ àti ẹ̀mí àmín. Jesus. Mo báwo ló ṣe mọ̀ pé mo like iṣẹ́ àtẹ̀yìn? Báwo ni mi ò ṣe ní mọ̀? Iṣẹ́ kí ni mo gbà tí mi bá mọ̀? Oh, that's true. Nígbà tí o ń ṣe corporate ọmọ ọ̀dọ̀. Ó ṣe mọ̀ pé Dúpẹ́ fọ́níṣà. Ọ̀gá ẹ̀ mà ni. What's that? Come on. Ṣùgbọ́n tó fún mi. Ṣùgbọ́n pé mi ò kí ń rìn láì kí máa fi ọlọ́rí jẹ ṣọ̀tá yìí. For real. Mo bá pín lọ́wọ́ mi. Ṣé bá kọ́ ní ká máa ṣiṣẹ́ bó ṣe gbé wà ní? Ìyàwó, ò lè sọ báyìí, níṣẹ́ ló ń jábọ̀. Ọ̀rẹ́, ọ̀kan nípa mo ti lé ilẹ̀ ìṣẹ́ náà tí mo ti fọwọ́. Omi ṣọwọ́ sùn. Ó ti rẹ̀ nínú. No way. I'm malicious. Ọ̀rẹ́ dáre. Mama. Bí ẹ̀rọ kan tí àwọn mi máa ń kọ wọ́n ní kẹsàmọ́ jàlábì kẹsàmọ́ jàlábì kẹsàmọ́ jàlábì. To a new life. And a beginning. You're single. Like most of the time. If love is a crime, let me be a criminal. When you're walking in the rain, I will be your umbrella. If love is a crime, let me be a criminal. When you're walking in the rain, I will be your umbrella. Ìfẹ́ tí balẹ̀ mi àti ẹ, ara òrókun, ara ọ̀rẹ́ díẹ̀, okùn ọrùn kò yẹ díẹ̀. As much as I love you, trying to be with you, ìka tó tọ́ sí mú ní ká fi romú. When you're walking in the rain, let me be your umbrella. If loving you is a crime, I wanna be a criminal. Ìfẹ́ mi, yeah, yeah, jọ̀wọ́. Bíbí rẹ̀ kò ṣe fọwọ́. Ọ̀dẹ̀ don't like. Stay mama, stay mama, stay mama. 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 I love to slay, I wanna slay. No one can stop me being a slay mama. I love to slay, I wanna slay. No one can stop me being a slay mama. Kí n tẹ̀ jẹun, kí n ṣàti slay. Kí n tẹ̀ wẹ̀, kí n ṣàti slay. Ohun tó ń wuni ní ìpọlọ́rọ̀ ẹni. Ẹ̀yin kọ́lẹ̀ ó sọ fún mi pẹ́jà níbẹ̀ nínú sardine. Na my slay, no be your slay. Waterbed kì í ṣe bùsùn ẹja.
àní tipẹ́tipẹ́ wà láì mo ti já. Cause I'm beautiful, oh, ẹ jẹ́ kí n slay. Slay mama, slay mama, slay mama. Slay mama, mama, slay mama, slay mama. Slay mama, slay mama, slay mama, slay mama. Slay mama, slay mama, slay mama. Ọ̀dẹ̀lẹ̀ like, ẹ bá rọ ọmọ tó slay, ẹ má complain. Guy, na by choice, oh. Uncle, na by choice, oh. Brother, na by choice, oh. Guy, na by choice, oh. Buy ban yo, yeah, come buy now. People try to me, go to task me now. Do all of this, to judge me now. Everybody gets it way. Now to the slay, I be my way. Cause I was born to slay.